lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti kéde fún gbogbo gómìnà orílẹ̀-èdè yìí wípé kí wọ́n yọ̀ǹda ilẹ̀ wọn fún àwọn Fúlàní darandaran láti máa fi da màálù láti lè fòpin sí wàhálà àwọn Fúlàní darandaran nípa bó ṣe ń fi màálù jẹ oko olóko kiri tó tún pa àwọn àgbẹ̀ sínú oko. Ẹgbẹ́ àwọn ajijangbara fómìnira ilẹ̀ Igbo, Indigenous People of Biafra (IPOB), èyí tí Nnamdi Kanu tó wà láti ìmọ́lẹ̀ ìjọba báyìí tó jẹ́ olórí wọ́n mà ti fún ààrẹ Bọ́lá Tinubu lésì o wípé bàbá ẹ má dán wò rárá o, ẹ má gbé yẹn wá ilẹ̀ Igbo o, àwọn kò ní gbà o, tí wọ́n sì ní àwọn ò tiẹ̀ bá ààrẹ Bọ́lá Tinubu lọ́rọ̀ rárá. Wọ́n ní kó máa fọwọ́ di orílẹ̀-èdè Nàìjíríà àti Àbújá ẹ̀mú. Wọ́n láwọn gómìnà ilẹ̀ Igbo làwọn bá ní àdéhùn o àti ọ̀rọ̀ wípé bí ẹnikẹ́ni nínú wọn bá yọ̀ǹda ilẹ̀ kan péré bó ti wù kó kéré mọ́ fún àwọn Fúlàní darandaran nílẹ̀ Igbo, wọn ní irú gómìnà bẹ́ẹ̀ òun wá wàhálà ni. Ẹ rántí pé lọ́jọ́ Ìṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ 12 oṣù kẹta ọdún 2024 tá a wà yìí ní ààrẹ Bọ́lá Tinubu sọ nílùú Minna ní ìpínlẹ̀ Niger lásìkò tó lọ bá gómìnà ìpínlẹ̀ Niger gómìnà Umaru Bago tó lọ bá ṣe aṣọ lójú àwọn iṣẹ́ ètò ọ̀gbìn tó fẹ́ ṣe, pàápàá àwọn katakata ńlá tó kó wọlé láti fi ṣe ètò ọ̀gbìn aládàá-ńlá ní ìlú ẹ̀. ìmọ̀ọ́mà ti sọ̀rọ̀ pé bàbá fẹ́ wá ojútùú àti ọ̀nà àbáyọ sí ìṣòro àwọn Fúlàní darandaran àtàwọn àgbẹ̀ tó jẹ́ pọ́n fi màálù jẹ koríko kiri. Ó ní kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá, gbogbo gómìnà Nàìjíríà kí wọ́n yọ̀ǹda ilẹ̀ wọn fún àwọn Fúlàní láti máa fi fún àwọn màálù wọn láti máa fi sìn wọ́n tí wọn ò fi ní máa da màálù kiri inú oko. Tinubu ní báwọn gómìnà wọ́n bá ti yọ̀ǹda ilẹ̀ wọn, òun yóò mú ọ̀nà àbáyọ wá láàrin ọ̀sẹ̀ mẹ́ta tí wàhálà àwọn Fúlàní tí yóò fi kásẹ̀ nílẹ̀. Ẹ sì rántí pé fún bí ọdún mẹ́jọ tí ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari fi ṣe ipò tó fi ṣe ààrẹ orílẹ̀-èdè yìí, èyí gan ni tó ń jà fún un tó sì pè ní rúgà tó fẹ́ kí gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan kan yọ̀ǹda lẹ̀ fáwọn Fúlàní níbi tí wọn yóò ti fi kọ́ iléèwé, tí wọn yóò kọ́ bí láti máa fi màálù jẹrìkó, tí wọn yóò kọ́ àwọn nǹkan ìgbàlódé fún wọn, tí wọn yóò sì máa gbé ìgbé ayé àlàáfíà àti ìrọ̀rùn. Ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo àwọn àgbà ilẹ̀ Yorùbá, àwọn àgbààgbà àárín gbùngbùn ilẹ̀ Haúsá Middle Belt, àwọn Igbo àti àwọn ìjọ ni wọ́n tako àbá ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tí gbogbo àwọn àgbà Yorùbá sì ń sọ̀rọ̀. Ṣáò látìgbà tí Tinubu ti sọ̀rọ̀, ó jẹ́ kàyéfì ńlá o wípé kò sí àwọn àgbààgbà tẹnulọ́rọ̀ Yorùbá kan tó ti fèsì lórí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bá ṣe ṣe fún ààrẹ Bọ́lá Tinubu. Ṣùgbọ́n àwọn Igbo, ìyẹn ẹgbẹ́ ajijangbara fún ilẹ̀ Igbo IPOB, wọ́n ti sọ̀rọ̀ ní àtẹ̀jáde tí agbẹnusọ wọn ọ̀gbẹ́ni Emmanuel Power tó fi síta wípé bí gómìnà ilẹ̀ Igbo kan bá fi yọ̀ǹda ilẹ̀ àwọn fún Fúlàní tó yọ̀ǹda ilẹ̀ àwọn baba ńlá wọn, wàhálà ńlá ni irú gómìnà bẹ́ẹ̀ wá. Ṣáò nígbà tí àwọn alẹ́nulọ́rọ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n ń sọ̀rọ̀ lásìkò tí Buhari tó múrú àbá tí Tinubu náà mú àìwá tí wọn kò sọ̀rọ̀, àwọn ọmọ Yorùbá bá ti ń ké sí àwọn àgbà ilẹ̀ Yorùbá, pàápàá àwọn ọba ilẹ̀ Yorùbá láti orí Ọọ̀ni Ilé-Ifẹ̀ kábíyèsí ọba Ẹnìtàn Adéwùsì, kábíyèsí ọba Ẹnìtàn Ògúnwùsì Adéyẹyè Ọ̀jájá kejì àti ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ààrẹ Gani Adams, gbajúmọ̀ olórí àwọn ajijangbara fómìnira ilẹ̀ Yorùbá ní ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè àti akọni ọmọ Yorùbá ní tó jẹ́ gbajúmọ̀ ajijangbara fómìnira ilẹ̀ Yorùbá olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ Sunday Igboho pé ṣe tẹ́ wá dákẹ́ báyìí, ẹ má máa wò àbòsí, ẹ̀yin náà sọ̀rọ̀ síta wípé kí Tinubu kó má ṣe yọ̀ǹda ilẹ̀ àwọn baba ńlá wa, kó má ṣe yọ̀ǹda ẹ̀ fún àwọn Fúlàní. Ṣùgbọ́n táwọn kan sọ wípé nítorí pé Tinubu jẹ́ ọmọ Yorùbá, àwọn alẹ́nulọ́rọ̀ Yorùbá ò lè sọ̀rọ̀ síta wípé kọ̀rọ̀ ni wọn yóò ti máa pè é, wọn ò ní lè ṣe bọ́n ṣiṣẹ́ fún Buhari nítorí pé ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì lọ́rọ̀ Tinubu jẹ́ lásìkò yìí.